ẹ̀kọ́ lẹ́yìn ẹ̀gbọ́n mi ọlẹ́ fẹ́ rí mi samsius àti lèyọ oríṣiríṣi àgbo ló wà bóyá fún ní march ẹ bá fẹ́ pọn píríyàn àdẹ̀tí lóríṣiríṣi tòròbòye wà washing asset wà sobonton wà adẹ̀ ní burú mọ́ mo dẹ̀ máa ń ṣèpù ní ẹ bá fẹ́ jẹ gálásì ẹ máa rẹ̀ ń torí ìdádúró tó ń wá ọmọ oríṣiríṣi mo máa ń ṣe tó kó yín bá kéré jọjú orí lọ ṣe okó wà ẹ máa fi fún máa jẹ́ kó gùn ẹ bá dẹ̀ fẹ́ kí ìyàwó lẹ́yìn máa gbé ní fẹ́ kí tọ́jú ẹ̀ máa fà tí mọ́ra gbogbo iṣẹ́ ẹ̀ ló wà adẹ̀ ní tòròbòye adẹ̀ ní fọ́ọ̀dọ̀ bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ bọ̀dọ̀ má máa súnmọ́ ìyàwó lẹ́yìn láàrin ọ̀sẹ̀ méjì ẹ bá súnmọ́ ìyàwó lẹ́yìn láàrin ọ̀sẹ̀ méjì ó dọ̀tẹ́ máa gbọ́ kò ní da torí ọwọ́ tẹ́rí kò lè fọnú lọ́wọ́ ọbẹ̀ tí bẹ́ẹ̀ ṣe ń wọlé tẹ́ ń jáde ìdẹ̀tílẹ̀ ń bá wa fọ̀ láti àdáyọ̀ ọkùnrin ṣe jẹ́ carwash fáwọn obìnrin okó ni carwash ògbò. ayé mi tèmi bá mi